àbó wá lọ sí human rights wá ń pariwo ìyàwó mi máa bọ̀ nílé o àbó ti wá bàbá human rights wa tẹ́ ń ṣe interview fún ẹ̀gbọ́n tó sọ fún yín ni nígbà tẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé sọ gbìyànjú láti báyàwó ẹ̀ sọ̀rọ̀ ó yàwó olóòlè Àgbàlá Gabriel lílẹ̀ advice tẹ́ ẹ̀ bá fún ni pé ó yá gba kóòtù lọ toró ń pariwo kíyàwó mi máa bọ̀ kíyàwó mi máa bọ̀ kíyàwó mi máa bọ̀ ìwọ ti di mùsùlùmí ǹjẹ́ ìyàwó yìí ti agree pé òun ò bọ̀ ṣe Islam ó lè ní máa ṣe bó ṣe ṣe o fíìmù eléyìí nísìnyí part 2 láwa yìí part 1 ní Kọ́lá Olótù lórí 5 million part 2 ní tìyàwó part 3 yẹn ló máa wá dùn jù ọlọ́mọdé kí yẹn jẹ́ sísìn fíìmù. ara ẹ̀ tí ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé wáyì tó padà lọ mú àfẹ́sọ́nà ẹ̀ ṣé torí pé o ti dọ́dọ̀ Àgbàlá Gabriel òun ti rí gbádùn bẹ́ẹ̀ ní òjò padà lọ mú àfẹ́sọ́nà ẹ̀ ó sọ wípé Àgbàlá Gabriel sọ wípé tó o bá ṣe tán àti fẹ́ yàwó tó o bá ṣe tán àti fẹ́ yàwó o ò lè fẹ́ nìkankan níta o ju ọmọ àjọ òun lọ o ẹ jẹ́ àgbà pé bó ṣe rí nù ẹ jẹ́ àgbà pé n tó sọ yẹn ó rí bẹ́ẹ̀ ó lè ní máa ṣe bó ṣe ṣe o dẹ̀ ní true love òdélé alámàlà túyẹ̀rì ètè ló máa ń ṣe bó ṣe ṣe o torí pé wọ́n ti fẹ́ kọ́lé fún ọ ìyàwó kọ́ ló kọ́kọ́ síwájú níjọ́ tá àkọ́kọ́ rí ọ tá àkọ́kọ́ rí pẹ̀lú rẹ ni pé wọ́n gbé ẹ wá wọ́n rèsì owó fún ẹ ìyàwó kọ́kọ́ ló kọ́kọ́ síwájú according to àwọn fídíò táwa rí o ìyàwó kọ́ ló kọ́kọ́ síwájú àkọ́kọ́ rèsì owó fún ẹni after àgbà tán rèsì owó fún ẹ tán nílé tẹ̀lé àdẹ̀wò interview tí ó ṣe lọ́dọ̀ Alhaji Oríyọmí Hamzat tó ń sọ ń bẹ̀ wípé Àgbàlá Gabriel ò fọ́ọ̀sì ẹ kó o fẹ́ yàwó rẹ o ṣe tún script yẹn ṣe tún ya fọ́tò yìí náà ni ṣe tún ya script yẹn náà ni no ìyàwó kọ́ ló kọ́ síwájú o tó bá wá rí bẹ́ẹ̀ tó bá jásí pé bó ṣe sọ yẹn ni Àgbàlá Gabriel wá sọ fún ẹ wípé o lẹ́tọ̀ọ́ àti fẹ́ni tí ó ń bẹ jìyà l'express àfẹ́sọ́nà rẹ fiancé rẹ tó ń bẹ jìyà l'express tó ma condition tó wà ń gbà yẹn tó dẹ̀ jásí pé kò ní burúburú láyé kó má kó ẹnìkan tó wá kó ẹnìyẹn mọ́ ẹ ó wá torí ipá gbowó fún ẹ ó torí ipá kọ́lé fún ẹ ó dẹ̀ já ẹnìyẹn sáyé ọlọ́pọ́n ó wá fẹ́yàwó tuntun. Please, am I communicating? I don't know. Bóyá àwọn èèyàn wọ́n rò bí mo ṣe rò ó. Mi ò bóyá àwọn èèyàn bóyá rò bí mi ṣe rò ó. Ẹnìyàn náà wá pariwo síta. Ẹni tí ò ní burúburú láyé kó má kọ ẹnìkan. Kò wá lẹ́bí kò lọ ẹrẹ tí wọ́n pẹ́ ọkọ rẹ tó ń bá jìyà tẹ́ẹ̀jọ́ ń gbélé àlàpà. Ó mà láti dá lọ́lá yìí. Ó mà ní wọ́n ti kọ́lé fún yìí. No. Ó mà lọ́lọ́ ti ṣe kíní fún yìí. Ó wá torí wọ́n kọ́lé fún ẹ. Ó torí pé wọ́n rajà sí ṣọ́ọ̀bù fún ẹ. Àgbàlá Gabriel dẹ̀ fún ọ níyàwó kó lọ fẹ́. Ó fẹ́ lùsì owó. Ó fẹ́ lùsì ilé. Ó fẹ́ lùsì gbogbo ohun mèremère. Ó dẹ̀ pa ìpúrẹ́ alábàákú ẹ̀wà àkọ́kọ́ ó pa yẹ́ tì. No. Ní àwọn àwọn bá rojọ́ ìyàwó àwọn akọ́ ló máa dá o. Continue. Tó bá jásí pé bẹ́ẹ̀ ni
Àgbàlá Gabriel wá sọ wípé àfi dandan kó fẹ́ ọmọ ìjọ òun. Tó bá gbé ẹnirú condition bẹ́ẹ̀ iye ò kí ń ṣoore o. Tó bá já sí pé bẹ́ẹ̀ ni, tó bá já sí pé bẹ́ẹ̀ ni iye ò kí ń ṣe oore. Ṣùgbọ́n èmi ò gbà pé bẹ́ẹ̀ ni. Èmi ni o, ẹlòmíì lè gbà pé bẹ́ẹ̀ ni o, àmẹ́mi o. Mo dẹ̀ ní right opinion mi, èmi ò gbà pé bẹ́ẹ̀ ni, èmi ni o. Ní ìsọwọ́ o, èmi ò gbà pé bẹ́ẹ̀ ni. Wọ́n lè gbà o, àmẹ́mi ò gbà, èmi ò gbà pé bẹ́ẹ̀ ni. Láti jẹ́ pé kí n lọ mú ìyàwó wá láti ta torí mo jẹ́ kó yí Àgbàlá Gabriel gbà náà lọ pé mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ tẹ́lẹ̀. Àgbàlá Gabriel láti jọ Àgbàlá Gabriel ò sọ̀rọ̀, ṣùgbọ́n eléyìí ẹ̀yin tẹ́ bá súnmọ́ ẹjọ́, tẹ́ bá súnmọ́ Àgbàlá Gabriel, allegation ńlá leléyìí, allegation ńlá òun leléyìí pé Muyideen sọ pé òun sọ fún Àgbàlá Gabriel pé òun ní àfẹ́sọ́nà tóun fẹ́ lọ mú wá láti ta. Àgbàlá Gabriel sọ pé rárá o lè mú wá, ẹjọ́ ẹ̀yin tẹ́ bá súnmọ́ Àgbàlá Gabriel, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Tó bá já sí pé bẹ́ẹ̀ ni, dájúdájú Àgbàlá Gabriel fi ọmọ tó fẹ́ yóò fi set ẹ̀ up nìyẹn náà. Tó bá já sí pé bẹ́ẹ̀ ni, àwọn sòdodo ń bí báyìí. Àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀, ò bẹ̀rù Ọlọ́run. Wọ́n ti lọ ṣe court wedding now. Why tó takú síbẹ̀ tí ò lọ bá Muyideen? Muyideen kò gbé abẹ́ gádà mọ́ nísìn. Muyideen kò súnlé àlàpà mọ́ nísìn. Muyideen ti ní yàrá kan tó dẹ̀ ní gbogbo nǹkan ìlú obìnrin ti wà ń bẹ̀. Why tó takú s'Àgbàlá Gabriel? Ṣé bí court wedding lẹ́ṣẹ́? Ìwọ gangan ló ń kó rẹ́dẹ̀rẹ́dẹ́ bá Àgbàlá Gabriel báyìí. Wá kó ń bẹ́ẹ̀, wá lọ bọ́kọ ẹ, ẹyẹ jújú máa ń bẹ láàrin yín. Ok, ọkọ tí wọ́n kọ́lé fún nísìn, ọkọ tí wọ́n kọ́lé fún, ọkọ ti kú òǹlé, olówó ò gbé bẹ̀ mọ́, ìwọ ìtakú síbẹ̀. Wọ́n lè yín jáde lé, ọkọ ti decide nínú ẹ̀mí ara rẹ̀ pé òun ò gbé bẹ̀ mọ́ sẹ́. Wá dẹ̀ lọ kóbá níbi tó bá wà. Báwo bẹ́ẹ̀ mi ṣe rò lọ́dọ̀ tètè bó ṣe yẹ kó rí lọ́dọ̀ tèmi nìyẹn o. Ìyẹn lè má tẹ̀lé opinion mi lórí eléyìí o. Àmọ́ Islamically, number one, Muyideen, point of correction, you are a Muslim. Ìyàwó ẹ̀ Christian ni. Ẹni tó pè níyàwó ẹ̀ yìí Christian ni. Ǹjẹ́ o ti bi ìyàwó rẹ pé ṣé yóò bẹ̀ ẹ̀sẹ̀ sí ẹ? Ọ̀rọ̀ wà lábẹ́ gan o. Tóró ń pariwo kíyàwó mi máa bọ̀, kíyàwó mi máa bọ̀, kíyàwó mi máa bọ̀. Ìwọ ti di Mùsùlùmí. Ǹjẹ́ ìyàwó yìí ti agree pé òun ò bọ̀ ṣe Islam? Ìyàwó Kristẹni ni. Ìjà tó yẹ kó tiẹ̀ kọ́kọ́ jà gẹ́gẹ́ bí Mùsùlùmí tó dà, gbogbo ọ̀nà ló gbúdọ̀ kọ́kọ́ wá. Ṣé bó láwọn ẹbí? Èmi ti di Mùsùlùmí o. Ṣọ́mọ yín ò bá mi ṣe Islam. Ṣọ́mọ yìí ti agree pé òun ò bẹ̀ ṣẹ̀ sí ẹ. Àbí yóò máa lọ chọ́ọ̀chì, ìwọ máa lọ mọ́ṣáláṣí. Ìjà tèmi rò pé tó yẹ kó tiẹ̀ kọ́kọ́ já nìyẹn. Ìjà tèmi rò tó yẹ kó kọ́kọ́ já nìyẹn.
court wedding lẹ lọ nísìn lẹ lọ ṣe yìí court wedding lẹ lọ ṣe yìí ẹ kọ́kọ́ yanjú ọ̀rọ̀ ẹ̀sìn tí ń bẹ láàrin yín náà èmi ti di mùsùlùmí o wàá bá mi máa ṣẹ̀sìn mi ní àbí wàá máa tilé mi tíyàwó bá tiẹ̀ wá kó wá bẹ́ẹ̀ ṣé ìyàwó máa tilé rẹ lọ sí Àgbàlá Gabriel church ni torí mẹ́mbà Àgbàlá Gabriel ni. àwọn àtàdẹ̀já afáàdẹ̀ lajúlẹ̀ Muyideen eré yẹn ni o kọ́kọ́ lọ sáná ìmọ̀ràn ni o lè dánú o lè má tẹ̀lé o kọ́kọ́ sá eré yẹn ṣé ìyàwó rẹ tó ń pè ní ìyàwó mi kí a mi máa bọ̀ nlé kí a mi máa bọ̀ nlé kí a mi máa bọ̀ nlé ìyàwó mi mo nídìí ẹ máa bọ̀ nlé yàrá kan ni mò ń gbé ìwọ ti di mùsùlùmí òun wà nípò kírísítẹ́nì náà eré yẹn ni ò bá kọ́kọ́ lọ sáà yá máa gbọ́ ọ lọ o yá máa gbọ́ ọ lọ tó rọrọ̀ pọ̀ mbẹ́ o. pẹ̀lú gbogbo bí wọ́n ṣe bẹ̀ẹ́ tí wọ́n bá sọ̀rọ̀ tó gbà náà lọ èsì tó ń fún mi ni wípé òun ò lè fi Àgbàlá Gabriel jẹ. ṣẹ gbọ́ èsì tó ń fún ẹ ní pé òun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ òun pé ìyàwó rẹ ní mẹ́sàn-án mẹ́wàá òun bẹ̀ ẹ́ òun sọ fún ẹ pé òun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ wọ́n dẹ̀ ń takú sí ojókòó sí human rights òun pariwo kó máa bọ̀ ńlé ìyá dàtí fún ẹlẹ́sìn pé òun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ ẹ tó tún òun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ kò lè bẹ́ẹ̀ ṣe sí ẹ nìyẹn kò lè bẹ́ẹ̀ ṣe sí ẹ àwọn sàkọlà sọ sí ẹlẹ́nu nísìnyí wọn náà ló sọ jáde pé tí ìyàwó rẹ sọ nìyẹn bóun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ kí ni tuma tẹ́yà bá lè ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ ẹjọ́ ẹ̀yin onílànká èèyàn ẹ bá mi comment èèyàn méjì àbí mẹ́ta ẹ bá mi comment ìyàwó lòun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ kí ni túmọ̀ ẹ̀. ó ló ń pè ìyàwó rẹ kò bá ẹ sọ̀rọ̀ nítorí kó sọ fún wa ni pé òun pè ìyàwó rẹ kò gba aago létà ó sọ pé o tún ń pè é ó bẹ́ẹ̀ ó lóun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ ọ̀rọ̀ ẹ ti di méjì láàrin yẹn òun pè kò gba aago létà wọ́n padà wá gba aago tó rojọ́ yẹ wá ń ṣe pé ó lóun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ òun ló sọ bẹ́ẹ̀ fún ẹ. èèyàn lóun ò lè fi Àgbàlá Gabriel lẹ̀ ẹjọ́ kí ni túmọ̀ ẹ̀. lè practice Islam nìyẹn náà kò lè ṣe Islam pẹ̀lú ẹ. ẹ̀rẹ̀ má gbàgbé Ànábì sọ pé a máa fẹ́ yàwó torí ẹ̀sìn. You are not a Christian anymore. Now you are a Muslim. èyí tó kù tẹ́ ẹ ṣe láàrin ara yín ni pé court wedding lẹ ṣe bó lẹ́sẹ̀ yanjú yẹn láàrin ara yín. wá gba kóòtù lọ nígbà tí ìyàwó ẹ ti sọ fún ẹ pé òun ò lè gbé pẹ̀lú ẹ òun ò lè sọ́rí olóhùn ò lè fi Àgbàlá Gabriel ìtumọ̀ náà pé kò lè gbé pẹ̀lú ẹ wá gba kóòtù lọ ẹ lọ túra yín ká. àwọn èyí ṣe ìdàgbéyàwó irú o àmọ́ bó ṣe yẹ kó rí nìyẹn a máa sinmi Àgbàlá Gabriel ìyàwó mi lẹ́ o Àgbàlá Gabriel ìyàwó máa bọ̀ àǹtí ẹ máa sinmi yẹn orúkọ Àgbàlá Gabriel yà kú òǹbẹ tá a bá yanjú yìí tán tí yẹ kú òǹbẹ tí kálukú ti lọ ìjọba ò wá sọ tó o bá ṣe lórí ilé fún yín. Because bí ilé yẹn ṣe wà yẹn ilé tó kọ́ s'Àgbàlá Gabriel yẹn wo àtìyàwó ẹ̀jọ́ níní. lórí ẹ ti lọ́jọ́ tọwọ́ bọ̀wé lọ́dọ̀ ìjọba
pé for better for worse ni ẹjọ́ níní ẹ mọ̀ yanjú yìí ẹjọ́ nílé ni ẹjọ́ lọ tọwọ́ gbọ̀rẹ́ lọ́dọ̀ ìjọba àbó wá lọ sí human rights tó wá ń pariwo ìyàwó ìmọ̀ àbọ̀ ńlé o àbó ti wá bàbá human rights wa tẹ́ ń ṣe interview fún ẹ̀gbọ́n tó sọ fún yín ni nígbà tẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé só gbìyànjú láti báyàwó ẹ̀ sọ̀rọ̀ ó yàwó olóòlè Àgbàlá Gabriel lílẹ̀ advice tẹ́ ẹ̀ bá fún ni pé ó yá gba kóòtù lọ fíìmù eléyìí nísìn part 2 la wà yìí part 1 ní Kọ́lá Olótù lórí 5 million part 2 ní tìyàwó part 3 yẹn ló máa wá dùn jù ọlọ́mọdé kí yẹn jẹ́ sísìn fíìmù ó ti yé yẹn ló máa ṣe kí ni ló máa dùn jù ìwọ ìyàwó ìwọ náà ìbùkún Olúwa ìtọ́kọ rẹ ní tí Muyideen sọ nìyẹn ó dẹ̀ ló ti sọ pé o lè kú l'Àgbàlá Gabriel ẹ yé waste time ara yín ẹ má waste time mi ò rò pé o tí ì bímọ mi ì dẹ̀ rò pé Muyideen náà tí ì bímọ Ọlọ́run bá fi ẹ̀ ń sí Muyideen tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run bá ṣe nù fi ẹ̀ ń sí ẹ̀ tí wọ́n ti ń fẹ́ra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìfẹ́ bí ojí òwúrọ̀ láti ojí òwúrọ̀ wá Ọlọ́run bá ṣe nìyẹn o ẹ túra yín ká kíkálukú máa bá tiẹ̀ lọ mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ o